No. So the person living in this house before, I see inside it is 3 years. So this is we found the money to take it up from the money. So look, ẹjọ ilé ẹgbẹ́ ibi tí kẹta ó jẹ ti kíjì lè ó kè tí ẹgbẹ́ ṣe ṣe nù àbí ti ṣe 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 ti ẹgbẹ́ ti kíjì láì ó kè ẹgbẹ́ lọ rẹ̀ wọ́n ó kè kó tó lọ rà ó tí ìgbé lọ sókè gbà tó ọjọ́ tó lọ rà ní owó tó wá gbà lọ́wọ́ mi nígbà tó ń jáde lọ. So ṣé a máa lọ síbẹ̀ yẹn fún ẹ nígbà bó ti wà ní sílẹ̀ so ilé yẹn sọ́rí o ewu lẹ́gbẹ́ kọ́kọ́ ṣe lè gbélé ìfẹ́. So document tó gbọ́dọ̀ wo document ẹ̀jẹ̀ orí face note nínú ẹ̀ face note tá a bá nínú kíní rèé o yóòdù gbogbo onúlé mi ò fẹ́ tí òní bó ṣe banúlé jẹ́ ni ó fa everything jẹ́ ó kó òkodò sí síbẹ̀ kò tá a complain ó kó face note tó kíní ẹ̀ wá kí ló ṣẹlẹ̀. No, fọ́bẹ̀ yẹn. No, gbogbo onúlé mi nísìnyí tó ṣe ti ìgbà sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ni ìdí yẹn. No, kó pé bọ́ọ̀sì yẹn wọ́n má bìí wọ́n fún yàrá yẹn bí wọ́n fi gbà ní wọ́n lò sí yàrá yẹn. Kó sí kó yẹ kí wedding gown wo. So ẹ jẹ́ rí face note gba kó sínú ìwé inú ìwé ni ẹni tó rí gan ni ó dìbò yìí ẹ̀tọ́ ó ń yẹ ìṣẹ́wó ó kù ó sá ni. Ó ní pé kó má sí clean yàrá pé àwọn àkùnrin àti báwo ló dé jọ jáde máa ń ṣe náà. Má jẹ yàrá má jẹ kó ibi má jẹ kí ni. Kẹ̀tìrì take money lélẹ̀ ó yára gbé síta ó dà tó ti wọ́n ló lọ wá nìkan. Gbèsìtà fake money lélẹ̀ pẹ̀lú document gbèsì street ṣé mo sọ fún yín tẹ́lẹ̀ pé àwọn tó ń ṣe fíìmù ló ń lo bíbà ṣé mo sọ fún yín ara máa ta wọn ni àwọn celebrity olóòsínwín wọ́n bá gbogbo inú ilé jẹ́ olùsí ara ẹ̀ èmi ò ní ẹ̀rọ kankan sọ fún pé kí ni ìtìta kó gbogbo ẹ̀dá ló ti tó fún gbogbo nǹkan ló bàjẹ́ a dẹ̀ ti ṣe wedding gown. Ṣé ìwọ náà ń gbọ́ sí i? Ń gbọ́ sí i. Ṣé ìwọ kò lóyún? Wá sórí owó ló mọ̀ pé kó máa fún ẹ̀ ní mọ̀ pé kó máa fún ẹ̀ lówó ìfẹ́. Mo ò fẹ́ kó o ṣe ẹ̀ mi ò fẹ́ kó o ṣe ẹ̀ tó bá ṣe yàn màmá ẹ bá rí ẹ lọ́la máa jẹ jọ wàláì tó bá ti yìí fún ìdílé lóhùn. Wọn mi ò sọ pé wọ́n fẹ́ kun yàrá mi ìtọ́ bẹ́ẹ̀ gan dáre ìwọ náà má ṣe géèmù lọ́sẹ̀ tó ẹ má play lo ẹ má ti sọ fún ẹ má ti sọ fún ṣé mo sọ fún ẹ pé nígbà tó ló fẹ́ lọ rọjẹ́ lẹ́ẹ̀kan àti sọ pé tẹ́lẹ̀ ṣé mo sọ pé mo fẹ́ kun yàrá ni àti mo fẹ́ kun yàrá ṣé mo sọ pé wọ́n jẹ́ ìjọba yàrá ṣé mo
sọ bẹ́ẹ̀ fún ẹni mo kàn béèrè lọ́wọ́ ẹ̀. Kí ló wá sọ fún pé nígbà tó ti gbowó tó lọ́rọ̀ ṣẹ náà ó wá sọ kókè o a fẹ́ ṣe kíní kan ò nísìnyí o nítorí ẹ̀ṣẹ̀lẹ̀ nísìnyí. Mi ò fẹ́ fẹ́ nínú compound mi ò sọ pé mo fẹ́ kun yàrá. Wọn ò ṣe ìjẹ́lù pa outside ni wọ́n ṣe ìwọ náà má ṣe bí o fẹ́ kẹ́lẹ́ bọ̀ ti ṣe yàmà àmà kò sí dá. Dúró náà mi ò ṣe màmá ẹ̀ ní sùúrù mi ò fẹ́ kéèyàn lo mi ò fẹ́ kẹ́lẹ́bọ̀dì pass message fún mi. Tó bá pass message tí o bá rò pé mi ò mọ̀ àbí tó bá try láti sọ pé o mọ̀ nǹkan kan tó pass message kan sí mi I get things. Okay, I don't want anybody to play on my intelligence. Tí n bá ti sọ fún ẹ wá maintain. Àwọn tí ó ń ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì tí wọ́n ń ṣiṣẹ́ wọ́n san 40,000 fún in a month. Ìyẹn mi pé 40,000 yẹn in a month kò ju bí 1,200 lọ wọ́n dẹ̀ máa wọ mọ́tò lọ. Tó bá dẹ̀ ń ṣiṣẹ́ wọ́n ní etiquette kan wọ́n máa respect ibi tó bá ti fún wọn níṣẹ́. But when I give you big money you ṣé ní gbogbo sin àti gbogbo nonsense tó ń ṣe last time I won't take it. Area tí mo ti mọ̀ for 11 good years ni and mo dẹ̀ rí ọwọ́ kọ́wọ́ kan téèyàn bá gbé ọwọ́ kọ́wọ́ máa gbé ọwọ́ wèrè fún o téèyàn bá ṣe bí òsín máa ṣe bí wèrè fún o tó bá ṣe bí gentle person mi ò ṣe lọ́fẹ̀ẹ́ mi ìdẹ̀ fẹ́ kó ṣe yàmàyàmá fún mi torí mi ò fẹ́ kó ṣe yàmàyàmá o anybody tó bá play lórí intelligent àbí tó bá lọ kò láìpẹ́ anybody tó bá pè láti dàmí láàmú ó máa gbọ́mọ bù ó máa gbọ́mọ sí kò ní dàgbà so mi ìdààmú èèyàn kẹ́nìbọ̀dì má dààmú mi when you are good to me I'll be good to you. Nísìnyí mo ní mo fẹ́ mo ní ìta yẹn mi ò change ọ̀dà inú ilé ìtẹ́lẹ̀ kò sẹ́ni tó máa change ọ̀dà inú ilé tí ò ra lé I paint this as another colour wọ́n dẹ̀ change it without my consent. Owó inú ilé máa pọ̀ náà mi ì sọ fún ẹ dáre pé mo máa kun inú ilé ó wá sọ pé nísìnyí kan kúkú dúró kó má clean ibẹ̀ yẹn. Mo get ẹ I get you more than you think. Don't let me to relax. I know you don't understand. I understand. I know these people. Oh, mi ò tí rí ju ẹ̀mẹ́ta báyìí. But I know this person very well. Mo mọ̀ mi mo mọ̀ dáadáa. Mi ò fẹ́ kéèyàn pọ̀pọ̀ dídá àsìtàmú ayé mi. Àwọn èèyàn. Mi ò fẹ́ kẹ́nìbọ̀dì dààmú ayé mi o. Mi ò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì bí ni pé wọ́n ti rí dìdìrín kan. Mi ò ṣe dìdìrín. If I'm nice, I'm nice. If I'm good, I'm good. And I will pay you and I will be good to you. But don't be nice. I mean, don't be naughty to me. Ìbínú. Àbí nǹkan tí wọ́n bá jẹ́ pé wọ́n mẹ̀tẹ́ nínú ilé dáadáa tí wọ́n bá ń gbọ́ nǹkan jẹ́ ó possible kí n má lè tó bá jẹ́ mi mo ń lò ó possible kí n má lè ra lẹ̀kùn tí mo rà yìí náà. Gbogbo kámẹ́rà tó wà nílé olórí burúkú yẹn tó wà nílé ó dẹ̀ yọ gbogbo òkò lọ ó ṣì èrè ní tó gbọ́ mo sọ pé mi ò fẹ́ polówó ẹ̀ lórí ibẹ̀ yẹn ó mú gbogbo owó fake number ó kó yẹn sínú ilé kán bá lè sọ pé èmi ò ń ná fake money kí ló kó dọ́kúmẹ̀ntì wèrè tó lòun òun celebrate olórí burúkú òsínwì kan tólúwa ni mí ta ló wà ń bẹ̀ màmá ẹ̀jọ̀ ẹ ní kó bá mi gbé báàgì yẹn mo fẹ́ tú sílẹ̀ gan kó má lọ jẹ́ mo fẹ́ tú báàgì tó gbé wọlé tó gbé jáde ta ló tún gbé lẹ́ẹ̀kan kí nìyẹn sẹ́nu rẹ̀ wọ́n ti gbé síta wọ́n mú gbogbo ọ̀dánulé lórí social media náà máa sọ pé wọ́n ṣe kíni o wọ́n ṣe kíni kan wọ́n ti talé fún àwọn celebrate oní fake life olórí burúkú ó bá gbogbo nǹkan jẹ́ ó tún sọ pé wọ́n ò nílè rí ṣe a tún ti ń ṣe wọ́n tún ti fẹ́ máa dúró láti máa takò mi àbí láti máa disturb mi kó máa discuss mi. tí àwọn kan bá fi ọ̀rọ̀ ẹ̀ tó bá lóun fẹ́ fi dààmú ayé mi Ọlọ́run máa gbọ̀rọ̀ lẹ́nu Ọlọ́run máa gbọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Good afternoon ma. Ẹ ká sọ sáà yẹ ẹ sọ ọjọ́ máa ṣẹlẹ̀ bá mi dá sílẹ̀ mà. Ó fẹ́ kẹ́rù kúrò lé kí lèèyàn máa ṣe fẹ́ kó kúrò nílé tí ò ní kó gbogbo jagbajantis ẹ̀ gbogbo script wọn náà wá ń ṣe nínú ilé nìyẹn pàtí mo sọ pé celebrate ló ń gbé bẹ̀ gbogbo wọn ló wá síbẹ̀ yẹn tọ́mọdé máa sọ pé ṣe ni wọ́n talé fún wọn níbí báyìí mo ò dẹ̀ talé wọ́n máa ń sọ pé torí pé ò fọ́lọ̀ gbogbo kíní wọn àwọn olórí burúkú tí wọ́n tó gèlè tó máa mí fì ó tún wá kó fake note sínú owó I told you that guy is a criminal
bọ̀bọ́ yẹn criminal ni tí bá dénú ilé náà ń jọ ìmọ̀ bá ọmọ bí ọmọ 20 bẹ́ẹ̀ yẹn kí lọ́mọ ṣe ọkùnrin tí ò níyàwó àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ tí ò ju 3 years 4 years lọ gbogbo wọn máa mú lẹ́sọ̀ ọmọ náà wọ́n ṣínú ìkan nínú ẹ̀ báyìí sí wọ́n bá fake money níbẹ̀ wọ́n ṣàn wá bó ṣe máa rọ́ọ̀pù èèyàn tó máa sọ pé kó wá báyàn kó wá rọ́ọ̀pù èèyàn gbogbo ẹni tó bá lọ máa set mi sínú problem láyé ẹ gbogbo ọmọ tó bá bí láyé kò ní gbádùn lójú ayé ẹ gbogbo wọn ló máa kú lójijì ẹni tó bá sọ pé òun ò ní jẹ́ gbádùn láyé mi ò set èèyàn up you let me be I don't penetrate into your secret life you go after me you penetrate into whatever I do telling me you are a terrorist anybody that tell people that you are not your own shop for me or share anything fún mi mi ò dẹ̀ ní mo gba àwọn kìíní tó máa tell mi káàkiri you are telling me you want to know everything about me ikú ló máa pa ogun yín dànù ẹ ní jèrè tọmọtọmọ ẹni tí bá help tó sọ rẹ̀ dógún fún mi ikú máa pa ẹ́ ó máa ṣòfò láyé ni. Please madam I'm sorry to say please help me to put it back ta làwọn. Okay. Ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ tó gẹ́ wọ́n fẹ́ gbé nǹkan ní ìyẹ́bí kọ́lẹ̀ máa bá sọ̀rọ̀ ní ìmọ̀ nǹkan tí wọ́n gbogbo nǹkan tí wọ́n sọ èmo tí wọ́n ti bá mi sọ láti pé wọ́n máa gbé nǹkan wá ni wọ́n sọ fún mi pé tó bá débì báyìí wọ́n máa lọ pe àwọn tó wà ládùúgbò wọ́n máa lọ pe kinní kan wọ́n máa dààmú mi anybody ò lè dààmú bọ́n ṣe dààmú mi last time mo ti sọ ni mo sọ tèmi nìyẹn èèyàn máa kó kúrò nínú ilé ó fi gbogbo ẹrù gbogbo àwọn dọ́kúmẹ̀ntì tí wọ́n ti ṣe kó lè kó dànù ní olórí burúkú èèyàn ó mú gbogbo ilé ó fọ́ gbogbo oyè gbogbo kámẹ́rà tí ò ṣe ti tiẹ̀ ó mú gbogbo wíńdò gbogbo kọ́tìn ṣe bá fi kọ́tìn sílẹ̀ sínú ilé ó mú gbogbo ẹ̀ ó ti bá gbogbo nǹkan jẹ́ ẹ máa ṣòfò ní gbogbo sẹ̀lẹ́bẹ̀tì tó bá wà lórí ọ̀rọ̀ mi tó bá lòun ní fi mi lọ́rùn lẹ̀ ó ní dàgbà tó bá dẹ̀ ti dàgbà ọmọ ẹ̀ ò ní dàgbà tó bá sọ pé bẹ́ẹ̀ bá gbógun tìyàn láyé ẹ máa fẹ́ kó má dàgbà ni ẹni tó bá ṣe ogun tì mí lẹ́yìn tí wọ́n ti pa bàbá ọmọ mi tẹ́tún dà mí láàmú ikú burúkú lẹ́ máa kú ẹ máa gbọ́ ọmọ gbìbí iṣu ni ọmọ yín ò ní pẹ́ sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ aláyé bàjẹ́ idiot òsínwó èèyàn kí ló máa kó gbogbo àwọn wèrè dọ́kúmẹ̀ntì wèrè òsínwó yín tí ò sọ yín dowó lówó tó yẹ pé máa bá wọn orílẹ̀-èdè nàìjíríà jẹ ni tó lè kó gbogbo yẹn the script ó kó gbogbo ẹ̀ sínú ilé ó wá kó fake money sínú ẹ̀ ó kó gba sílẹ̀ síta ó máa wọ àkísà kẹ́yìn aṣọ ni bó ṣe fi àkísà sínú ilé fún mi àdàbí tó yẹ pé mo kó àkísà sínú ilé yìí fún ẹ àdàbí tó ilé ìbá jọlé alákísà nígbà kó tó gbà ó máa wọ àkísà kẹ́yìn aṣọ ìwọ tó bá fẹ́ kí wọ àkísà kẹ́yìn aṣọ ikú rúkú ló máa kú aláyé bàjẹ́ olùlòsì dájúdájú tí wọ́n kí nǹkan lè fi ẹ̀yù ni mo bèrè owó náà yàrá ìjà ẹ̀ ni wọ́n máa ní mo broke you broke to pieces you are broke to pieces wọ́n máa complain for government you pray destroy you bitch you destroy the system criminal everywhere lórí burúkú ọmọ àlè wọ́n máa rányàn káàkiri olóṣì olóòfò má bínú my dear I'm sorry please help me pick everything and put it there the dirty thing just put it there outside the something ó mú gbogbo dọ̀tí ó fi sílẹ̀ sílé wọ́n máa ní kó tọ́jú ẹ̀ olórí burúkú yín ara ti ta wọ́n pa gbogbo ẹni tí mi ò gbógun tó gbógun tì mí tó o bá bímọ láyé gan pàápàá dáadáa lójú a máa ń bá jáde lójú ọ̀run ó máa bá dáadáa jáde láyé mi whatever you wish me will be your portion. Yes. You want to use it. You are free to use it. Take it, it's Jawajati. Even with that bag, help us to take it. Mo ń gbọ́ yín. Ṣé bá máa rẹ́ẹ̀tì kílẹ̀ pé? Ṣé jẹnẹrétọ̀ máa da jùlọ lọ ni? Ẹ jẹ́ torí Ọlọ́run mi ò fẹ́ gbogbo dáadáa yìí o. Èmi bíríkìlà náà tá ń pè torí ọwọ́ tó ń yẹsẹ̀. Ẹ jọ tí wọ́n bá tó èmi ò láìkí gbogbo géèmù wèrè kan. Ẹ bá sọ̀rọ̀ òun ló mọ mi ò mọ nǹkan kan pa ẹ̀. Èmi ti bá wọn sọ̀rọ̀ pé kán yọlẹ̀ fún wọ́n dẹ̀ charge mi gbà mí mọ nǹkan tó ń sọ. I don't understand. A ti jọ sọ̀rọ̀. Wọ́n ní wọ́n máa yọ. Ẹ fi machine gé
ṣebí náà wà ń sìn ẹ̀dẹ̀ níṣẹ́ ṣé wọ́n ti múná lọ ni. wọ́n ti pè yín látẹ̀ nǹkan ẹ ti ń ṣe rádaràda àwọn pípì kan wọ́n ti ń ṣe rádaràda wọ́n ti wá pé ó ti wà ń bẹ̀ yẹn wọ́n lọ jẹ́ bẹ̀ ẹnikẹ́ni tí ń bá fúlọ́wọ́ mi tínú mi ò bá dùn sí ó máa ṣọ̀fọ̀ ẹnikẹ́ni tó bá pe mítì burúkú lórí mi láti yọ mí lẹ́nu financially the law will destroy the person tẹ́ni ẹ bá pé láyé nísìnyí tó pé lónìí kò ní pé mọ́ kì í ṣẹ̀yìn a ti jọ sọ̀rọ̀ àwọn eléyìí nígbà tí mo pe ẹni tí mo ra lẹ̀kùn lọ́wọ́ ẹ̀ ta ló máa fi ìṣòwò pè wọ́n ó ló máa gbé kinní wá ó sọ fún mi ni pé wọ́n máa gbé irin wá tó máa fi gé ó débi gbogbo wọn change wọ́n bẹ̀rẹ̀ sí sọ mo fẹ́ jáde báyìí àwọn kan máa lọ pè wọ́n máa bá wọn sọ tí àwọn bá pe mítì lórí mi bọ́n ṣe ṣe níjọ́ kìíní àná máa bá yé wọn jẹ́ terrorist ni máa pè wọ́n o sọ ti ẹyin àwọn kan ti bá mi fa òwe tẹ́lẹ̀ terrorist ni wọ́n o and I report them both home and abroad I'm not afraid of them. bírú àwọn kan tó máa ní wọ́n kọ́lé bírú Koko Zaria bírú àwọn kan tó máa gbà nǹkan lọ́wọ́ ẹ̀ tó máa halẹ̀ mọ́ ẹ terrorist ni máa pè wọ́n o anybody playing on my intelligence kò ń pẹ́ mi mo máa pè wọ́n mi ò bẹ̀rù yín o so thank you for what you are tó bá jẹ́ pé o jẹ́ tẹ́tẹ́ ni tó bá jẹ́ pé I don't know baby ojú omi then don't thank me it's a dirty thing that person it's a dirty thing take it. àwọn ilé náà tó ń ṣe bọ́fẹ́ máa ṣe yàmàyàmá yìí bọ́fẹ́ máa ṣe yàmàyàmá tó ń fẹ́ púpọ̀ nẹ́ẹ̀tì lórí mi níbí bá anybody ò gbọ́dọ̀ cheat me I give people kẹ́yìn kan bá gba owó mi ọ̀nà fún yìí ayé máa bàjẹ́ ni. owó tí mo ná sínú ilé ìgbà tí mi sí ara kò yẹ kí n bá nínú company mi dirty like this nobody must take my thing mi ò já olè nobody must take my thing by force systematically or indirect or direct. ọ̀sẹ̀ tẹ́yàn bá ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ tí mo jẹ́ pàjọ àti. wọ́n agree ni pé wọ́n fẹ́ ṣe kínní wọ́n máa gbé irin wá tán máa fi yọ ṣé èmi ò sọ fún ẹ pé wọ́n á yọ lẹ̀kùn wọ́n máa gbé síbẹ̀ wọ́n dẹ̀ sọ fún mi so kí ni àwádìí àdúgbò wọ́n máa bẹ̀rẹ̀ sílẹ̀ ọwọ́ èèyàn ládùúgbò I know that a lot of people hungry láyọ̀ tó bá ti wà láàrin àwọn èèyàn mi báyìí wọ́n ṣe máa ṣe business lórí ẹni wọ́n máa bá yé ẹ̀jẹ̀ wọ́n dẹ̀ máa fẹ́ ká yẹ ọmọ wọn dá. àwọn èèyàn yìí àwọn èèyàn míì wọn kò mọ game ni tó bá gbé tó bá ṣiṣẹ́ tó da ẹni tó bá ṣiṣẹ́ yẹn mo lè sọ fún wọn pé òkè nǹkan tó wà lẹ́ẹ̀kan gbé wọn lè mú kọ̀ọ̀kan lọ ń bí lẹ́yìn tí bá sanwó fún wọn wọn lè fi 10 kọ̀ọ̀kan sówó mi owó tá a bá jọjọ sọ̀rọ̀ àmọ́ máa jọ sọ kí lẹ ń béèrè fún sí torí ọ̀rọ̀ owó ni wọ́n máa ní kẹ́ lọ bá mi sọ̀rọ̀ kí ló ń bá mi sọ̀rọ̀ fún wọn ò ṣe wá ṣe bí àwọn ti sọ pé wọ́n máa gbé wá tẹ́lẹ̀ ìtẹ́ni yẹn sọ fún mi tẹ́lẹ̀ nìyẹn so onísìngbà tó wá ní wọn ẹ máa lọ wá gbé wá máa san extra money they want me to pay extra money that's what they were trying to do they want me to be pay extra money that's what the plan tó fẹ́ máa ṣe gangan nìyẹn mo ready mo kó wèrè wá fún wọn ni I don't want anybody to disturb me so kí lè wá fẹ́ gbà báyìí tó pé ẹrẹ́ lẹ́fẹ́ lọ ayé àkọ́kọ́. ìgbà tí òsín náà ń sìn wọ́n ń ṣiṣẹ́ lọ kí la fẹ́ ṣe. ok wọ́n á fọwọ́ wọn gé wọ́n bá dẹ̀ ṣe tó wọ́n á ṣe bó ṣe bá mẹ́ òsín tó kàn mí wọ́n lọ rent generator 10,000 then tó bá rent generator 10,000 yẹn ẹ̀yin náà máa tún wá lọ rent kankan wọ́n sanwó aṣọ bí owó tẹ́ máa gbà yẹn tá a bá ní plus minus sí lẹ́ni ẹfẹ́ sàmì jẹ ọwọ́ ni wọ́n máa fi gé ẹ máa lọ ẹ máa wọ̀rí àfọ́gẹ̀ wọ́n á fọwọ́ wu wàláì wọ́n á fi ọwọ́ wu ibi tó bá ti ṣe wọ́n á rẹ̀ pọ̀ wọ́n á ṣe ṣe bí bíríkìlà wà nù wọn wọ́n á padà mọ́ ọ̀dẹ̀ pàpà ẹ fọwọ́ wu ẹ fọwọ́ wu yes ẹ má torí èyí tó máa ṣe ní Nàìjíríà tí mẹkáníìkì bá ṣiṣẹ́ lára mọ́tò wọ́n já agreement mo ti bá wọn ṣe agreement wọ́n wá ṣe tán mi wọ́n wá ládùúgbò wọ́n wá ní kọ́ lọ́ máa wáyàn kan wá ládùúgbò kí wọ́n máa péjọ lórí mi wọ́n ń péjọ lórí mi wọ́n ti ṣe yẹn ní 11 years ago wọ́n ti pé ìpéjọ bóde ti sanwó mo sanwó ọmọgọ̀ kò sẹ́nìbọ̀ tó lè ráàjì mi níjọ́ kan tàdé àwọn tó bá fẹ́ kú kú òjijì. wọ́n lè ibi tí wọ́n burú dé ní àràǹdì yìí mo ṣe omi fún wọn ń pomi mi wọ́n mọ mi mi wọ́n máa gbógun tiẹ̀ wọ́n máa lọ títí dé owó wà lọ́wọ́ ẹ̀ wọ́n lè máa bu ẹgbẹ́ olówó lọ́wọ́ o wọ́n dẹ̀ máa ní kọ́ máa bá bó ṣe máa bá ẹ wọ́wọ́ irú eléyìí páìpù tó tí ẹsẹ̀ tí mo ní kọ́ bá mi wò ó sì mo sanwó inú ilé màmá yìí ni ẹni tí mo sanwó fún gbà tó lọ gbé wọn wá ó lè gba gbogbo owó tán
ó dẹ̀ sá lọ ọmọ ègùn dẹ ní kò ṣe ọmọ Nàìjíríà torí bẹ́ẹ̀ ọmọ ègùn tó bá wà nílùú yìí máa bẹ immigration sí bẹ́ẹ̀ ni mo sọ I have my reason for saying whatever I said ọmọ ègùn ní kò ṣe ọmọ Nàìjíríà ó dẹ̀ lọ pé èèyàn wá ó gba gbogbo owó lọ́wọ́ mi ó dẹ̀ ra gbogbo kíní ó dẹ̀ kólẹ̀ ó dẹ̀ sá lọ ẹni ẹ̀dẹ̀ gbé bíbá títí tí mo fi lọ wọ́n fẹ́ kí n máa pariwo mo tún ti dé wọ́n wá rẹ̀ pé wọ́n máa connect lórí mi tí bá pè é síṣẹ́ tó o bá fẹ́ lọ́pọ̀ máa pèèyàn sórí mi láti máa kọ́ lè máa jẹ mí tí mi ò fẹ́ fún wọn ní nǹkan tí máa ṣe pè fẹ́ nìyẹn máa dẹ̀ tún máa tiẹ̀ jẹ́ tó tọ́ mo sọ ọmọ ègún ní nígbà yẹn ó wá síbi ó gba owó lọ́wọ́ mi ní tẹ̀mí yẹn 350,000 ló ní wọ́n máa fi ra kíní yẹn àti gbogbo owó tó máa gbà ó dẹ̀ gbà tó ó dẹ̀ rà tán ó dẹ̀ gbogbo ẹ̀ sílẹ̀ ó dẹ̀ lọ kò ṣe é ó dẹ̀ sá lọ ìyẹn ló ti débẹ̀ nísìn ìwọ jáde wọn máa ní wọn fẹ́ lọ bára àdúgbò tó bá bára àdúgbò kọ̀ọ̀kan ṣiṣẹ́ kan lórí mi ará àdúgbò yẹn máa gbọ́ ọmọ gùn tó bá bára àdúgbò kan ṣiṣẹ́ burúkú tí ò dá lórí mi ó máa kú kó òjijì àdàbí tó pé ó bá wù mí tí bá fún yàn ní nígbà covid owó mi mo ná mílíọ̀nù sí street wọn fún mi lọ́wọ́ tó bá jẹ́ pé tó ń jatẹ tán wọ́n wá dìde ogun sí ẹ wọ́n máa lọ sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì kan àwọn èèyàn wọn fẹ́ gbógun tiẹ̀ ṣé gọ́ọ̀mẹ̀ntì yẹn fún ọ lọ́wọ́ èmi àti wọn mi ò lẹ́jọ́ pẹ̀lú mi àtìgbàtí náà ti wà kí ló dé tí wọ́n tètè wá látàárọ̀ and again àti jọjọ sọ̀rọ̀ pé wọ́n á gbé kinní wá wọ́n ṣe wà dé báyìí wọ́n ṣe wà ń wá èèyàn ládùúgbò tèmi á ṣe wà central money torí pé wọ́n ti rò pé bóyá wọn ò nílé túnṣe wọ́n wá fẹ́ túnṣe wọ́n ní kó bàjẹ́ mo tó wá fẹ́ máa túnṣe wọ́n tún kọ́ máa jẹ mí so when you do that for me ikú burúkú máa pa wọ́n wọ́n lọ fọwọ́ wọn gé wọ́n fọwọ́ wọn gé sábàdàn máa fọwọ́ wọn sanwó iṣẹ́ dá sí. ẹ ti rí nǹkan tẹ̀ ṣe ní àdúgbò gbogbo èèyàn ló ń benefit. bí mo ṣe benefit ó yẹ kò sí nǹkan tó ti fojú mi rí bí. ẹni tó bá lẹ́ni tó dáa ló máa ṣèkà fún èmi ló máa ṣèkà fún ẹnìbọ̀ tó bá fẹ́ ṣèkà fún mi èmi gan nísìnyí àti gbé mi dìde fún ìṣubú ìkà àti di àwọn olódodo wo ọlọ́run burú ó dẹ̀ tún nice méjèèjì ni mo fẹ́ practice you are bad to me and bad to you. mo sanwó fún wọn látàná mo sanwó mi sí orí àkáǹtì wọn láti àná wọ́n wá sọ fún mi wọ́n máa dé láàárọ̀ yìí àná ló yẹ kó ti kó wá wọ́n ní ilẹ̀ ti ṣú èyí wọ́n dé bìbà wọ́n wá ṣe tán wọ́n wá pẹ́ late wọ́n sọ pé máa gbé nǹkan wá wọ́n ṣe gbogbo everything nígbà kan ṣe ìjẹ̀ tán tí wọ́n wá lọ pè mí wá kí wọ́n máa sọ extra money torí pé ó máa fẹ́ tún bẹ̀rẹ̀ ṣe ẹ jẹ́ exploit ẹ̀ kó má bàa lè ṣe àṣeyọrí when you stand like that again yes mo tán máa ń ṣe nìyẹn wọ́n bí wọ́n rẹ́ mo sọ Koko Zaria kò ní dáa fún yàrá ìjà Koko Zaria àti gbogbo àwọn tẹ́rọ́rìsì tó ń lò kò ní dáa fún wọn mo sọ gbogbo wọn pátá terrorist ni wọn I reported them to the United Nations and to Nigeria everybody ń pariwo mi ò bẹ̀rù wọn you think I'm afraid of them wọ́n máa ní Koko Zaria nílé sádùúgbò yìí kẹ́mi máa wà àwọn olóògbé Nàìjíríà lẹ́ni àwọn olóògbé Nàìjíríà lẹ́ni kó sọ fún mi ọ̀rẹ́ tí Koko Zaria omi tó ṣe fún wọn ní àdúgbò yìí kò ṣó mi kò ṣe kankan fún wọn àwọn tó bá bàjẹ́ wọn jẹ́ náà máa kàtẹ́wọ́ fún ẹni tó bá ti wá ń ṣe dáadáa fún wọn wá kò láì láti bá tiẹ̀ jẹ́ tó bá gbọ́wọ́ lórí mi láti sọ pé ó fẹ́ bá tèmi jẹ́ má bá tiẹ̀ jẹ́ face to face. Do me and do God know the best. Ẹ má bínú ẹ̀yin náà. Pátidọ́ sọ̀rọ̀ kò yẹ kó máa ṣẹ̀bẹ̀ sí bẹ̀rẹ̀ òṣì lọ́wọ́ mi kó máa ṣẹ́jú sí àwọn. You schedule for yourself lórí ọ̀rọ̀ mi. Màá change ẹ̀mọ́ ẹ lọ́wọ́. Èyí tájà fi ń bọ́ mọ̀ ṣe ló fi ń gèjẹ. Mi ẹ̀yin kọ́. Mo lọ pè yàn wá wọ́n wá lọ́sì àti odidi ọ̀nà Alábà lọ́hùn ní ìkọjá Alábà lórílẹ̀. Ẹ wá débi báyìí. Ó wá bẹ̀rẹ̀ sí ṣe yamayama. Àpò ebi náà máa lo sìmẹ́ǹtì 20 sí. Àmì 10 tó máa lo 8 sí. Ó ní wọ́n máa lo 30 o. Wọ́n máa lo kíní kan. Torí o ti rò pé nìkan dé láti lójú bọ̀. Ó mẹ́ni tó bá sọ, má kàn bá yẹ̀ jẹ́ ni. Sọ́dún mọ́ mi nínú ni. Ilé tó ti kọ́ nìyẹn láti ó ti tó bí ọdún 20 years tó ti kọ́ ilé yẹn síbẹ̀ yẹn. Sórí bí eléyìí tí mo kọ́ tí mo fi adúrò owó ṣe tọ́dẹ̀ nìkan máa bàjẹ́ àtàwọn celebrity kan. Ikú burúkú máa pa yín celebrity wèrè kan. You don't keep up. You die. Ẹ má máa yọ kúbi. Ẹ má máa yọ sọnù ní ọwọ́ òkè kádùn kó máa yọ. Leave me alone. Leave me alone. A máa ṣe dáadáa fún wọn nígbà covid ń bí millions mo fi ń send ní fún èrè pásọ̀ tó wà níbà wọ́n ṣe gbogbo ọ̀dálé láìsí pé wọ́n ra lé lórí social media ìkan jẹ́ ọ̀bọ tó lọ́wọ́ ẹ́sà dọ́ọ̀gì ó ní wọ́n ra lé wọn ti ta lé mo ra lé wọ́n ti ra lé ni gbogbo wọn ní bá sọ fún pé celebrity ló ń lo bẹ́ẹ̀ o wọn ò fẹ́ kúrò bẹ́ẹ̀ o wọ́n rò bóyá mo kúrò mọ́ wọn ni ó wá sọ pé ó fẹ́ gàn gègé sí mi mo rẹ́dì wá ni tó bá gbọ́ pé mo dúró èmi kan dúró bí ìbọn you shoot one night I give you 10 you die for fun ẹni sórí rẹ̀ dànù. Mo rẹ́ ti lé lọ́wọ́ Koko Zaria ibẹ̀ mo gbé tí olórí bukú
Bísọ́lá Badmus tó tóbi lọ sí ẹ̀ tẹ́mi rẹ̀ pé mo fẹ́ ṣe dáadáa fún tí mo fún lọ́wọ́ oúnjẹ tí mo bá tọ́jú ọmọ mo ṣe dáadáa fún ọkọ wọn wọ́n wá dìde ògùn sí mi máa ń báyé wọn jẹ́ èmi tí mo takú sílẹ̀ já láti 2 months tí mi ò lọ́wọ́ rẹ̀ pé mo ṣeré ni èyí báyìí a máa tẹ̀bà síbi ìlú tó ń bíbi lérè ẹni tí bá jẹ́ lóko wá sọ fún mi pé mo jẹun lówó ẹni bá bá tiẹ̀ jẹ́ kó sọ pé mo bá tiẹ̀ jẹ́ ṣùgbọ́n tó bá ṣèkà mo bá tiẹ̀ jẹ́ mo rẹ́ǹtì lé lọ́wọ́ Koko Zaria nígbà bóde mo bẹ̀rẹ̀ sí sákàkiri fún wọn torí pé wọ́n ń gba nǹkan nìkan wọ́n gba ilẹ̀ mi wọ́n gba gbogbo nǹkan mi wọ́n ṣe oríṣiríṣi yamayama fún mi èdè bá tún gbìyànjú láti kójọ wọ́n á mẹ́sọ̀ pé wọ́n bàjẹ́ tí bá tún tí mo fẹ́ ṣe tán wọ́n bẹ̀rẹ̀ sí connect mọ́ra wọn kó sọ fún mi tó bá jẹ́ 10,000 wọ́n sọ pé 50,000 tó bá gbowó mi tí mi fún ẹ tó bá fi tọ́mọ ò ní jèrè ọmọ yẹn wà láìtàláì àdàbí tí mi ò ṣe pé bóyá agree tó jà mí lóye tó rò pé ó ti rí búkú èmi Bọ́lá Fọláṣadé ní tó bá wù mí tó bá ti bá lágbára máa fúnyàn kì í ṣe pé mo fi ṣeré ọjọ́ tí tẹ́nàtì mi ló jẹ́ òun náà nílé ọjọ́ tó fún mi lọ́wọ́ ilé ẹ̀ owó tó san mo ní ìjọba mi fún ọmọ ẹ ní ilé lára owó tó san mo ní bá mi fún ọmọ ẹ lélẹ̀ bí mo ṣe ń ṣe nìyẹn màmá ìgbà tẹ́ wà nígbà tí mo wà nílò ìbò ìgbà míì wà máa ní kọ́ ní ìgbé báàgì ráìsì wá fún yín máa ní kọ́ fún yín lówó mi ìtọ́mọ yín náà ṣe bí àkọ́pàdé ládùúgbò tẹ́ bá tún fún mi lówó tí bá tún ṣe máa ní ẹ bá fún bàbá lélẹ̀ ṣé mo tọmọ yín mi ìtọ́mọ yín mo ṣomi sádùúgbò wọ́n ṣe ń kan sínú ilé mi ni wọ́n kan tàdúgbò èèyàn mélòó ló kọ́lé sádùúgbò tó ṣomi fún wọn ṣé mo kàn tẹ́sì ní kí wọ́n ní nǹkan tó fi ń gbógun tì mí tó jẹ́ káwọn tó bá dẹ̀ gbógun tì mí yẹn náà wọ́n máa kò láì wọ́n máa lọ sọ̀pọ́ọ̀tì àwọn tí ò ṣe nǹkan kan fún wọn láti gbógun tẹ́ni tó ṣe dáadáa fún wọn wọ́n wá ní kí n má sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ tí mo bínú nǹkan burúkú máa ń ṣẹlẹ̀ mi ò dẹ̀ fẹ́ bínú everybody keep off. àtijọ́jọ́ ṣàlàyé pé iye báyìí ni o mo ní tẹ́ ẹ̀ bá ti ní bá mi fix ẹ̀ o I showed them yesterday that some people said they want to come and fix this for me and after fixing it I'll pay them ẹ dẹ̀ ní okay you are going to be good tọ́ bá lẹ́ máa gùn tán ẹ máa sọ pé she speak against one Igbo the other day he speak against he didn't support kìnìkan you know ẹ máa gang mi terrorist ni anybody tó bá gang mi ẹni bá sọwọ́pọ̀ lórí mi terrorist ni ọmọ mi ó join court mo pè ní terrorist ní gbogbo group wọn ọmọ méjì mo bí mo dájú kan this time around so they should leave me alone people should do what keep up ẹ wo gbogbo ilé mo ṣe já wire fence mo ṣe destroy gbogbo ẹ ibi wọ́n ṣe bábú wáyà síbẹ̀ yẹn wọn ò já látijọ́ náà ti ṣe bábú wáyà gbogbo ilé tẹ̀mí ṣe báyìí wọ́n já ó tún kúrò nínú ilé ó ń gbogbo ẹ̀ ó dábẹ̀rú mo rẹ́ǹtì ilé lọ́wọ́ Koko Zaria owó mi kọ ọdún kan àtòṣù 4 ó kó gbogbo ẹrù ó kó owó ní ìlú yìí tó lọ́ba tó níjọ yìí kò sí torí ọlọ́wọ́dé Saudi ọmọ tó wà nínú ṣọ́ọ̀bù mo kàn fún the end of the month tí ò kú end of the month máa ṣírù fún orí ẹ̀ wàláhì kò sí ẹni tó lè bẹ̀ mí kò sí ẹni tó lè bẹ̀ mí mi lè máa fowó mi ṣe nǹkan kán wá máa ṣe kí ni kán máa disvalue mi kò ní dá gbogbo àwọn tó pọ̀wọ́pọ̀ lórí mi kò ní dá gbogbo wọn tó pọ̀wọ́pọ̀ ìbí lórí èmi àtọmọ mi ikú burúkú ló máa lẹ́ máa kú pọ̀ gbogbo ọ̀nà yín máa dàrú gbogbo bí mo ṣe wọnú ilé ní àmọ́ kọ́kọ́ wọ́n ti wò pé màá ṣe fídíò wọ́n lè sọ pé the place is smelling ó ba bẹ̀jẹ́ ṣé mi ní túnṣe ni màá túnṣe bọ̀dì òun ti gbọ́jọ́ kú ẹ̀ kí ni mo fẹ́ kọ́ lọ́hún túnṣe lẹ́ni tó sọ pé òun fẹ́ lọ ṣe èyí tó lọ fún dialysis ní India tó ti ní kidney problem kí ni mo tún fẹ́ kọ́ lọ́hún ṣe èyí tó bẹ̀ẹ́ gbogbo wọn èyí tó ní cancer ní èyí tó ní orí burúkú ní wọn ò gbúdọ̀ máa ṣe burúkú kábí ayé wọn má bàjẹ́ wọn ò gbúdọ̀ máa ṣe burúkú kí wọ́n má láìsàn kí ló dé ìyẹn náà bó ṣe délẹ̀ nǹkan ó ti bẹ̀rẹ̀ sí sọ òun fẹ́ lọ bá ọmọ ìyásọ́gbò mi ò fẹ́ kẹ́lẹ́bọ̀dì ṣe má ṣe business lórí mi bó ṣe rí orí mo ojú ọ̀dẹ ní àbí ìwọ gbọ́n tó mi lò lọ make owó kó tiẹ̀ dàbí èmi lásán ṣé àwọn gbọ́n tó bá nìkan fẹ́ make business lórí mi wọn ò ṣe lọ tó bá nírù mi nílé àbí irú bí mi bíi sister wọn ò ṣe lọ lo brain kọ́ tiẹ̀ jáde kọ́ tiẹ̀ nírù mi kọ́ tiẹ̀ kọ́kọ́ jáde sí èmi lọ́wọ́ máa sa àwọn ní chicken brain àwọn táyé wọn dàtí táyé wọn dẹ̀tí wọn máa fẹ́ sọ pé wọn fẹ́ máa play lórí intelligent tó bá nice wọn máa rò kójú lórí ọ̀dẹ̀ I'm not a fool everybody should keep up. gbà tí mo bẹ̀rẹ̀ nílé ìgbà yẹn màá máa gbé ráìsì fún wọn ni màá máa fún gbogbo èèyàn nìkan ládùúgbò mo lè fún yàn ní ojú títì mo lè fún àbòkí kí n ṣe ráìsì lọ fún àbòkí I don't give people my things.
ìgbà tí mo nídìí wọn common support wọn ò ní fún ẹ wọ́n á tún máa bú ẹni tó bá jẹ pé ẹtọ́jà tẹ̀ tán gbogbo àwọn tó ń support wọn ò lè ṣe nǹkan kan fún wọn tán bá tún rí àwọn èèyàn tó máa káwọ́ sókè fún wọn ni. ilé Koko Zaria mo sọ ọdún méjì mo lo oṣù mẹ́jọ níbẹ̀ nígbà tí wọ́n gbógun tì mí mo ṣe rọ́ọ̀ṣì láti kọ́kọ́ bí bàbí àgbà yẹn bó dé ó dẹ̀ ní pé mo parí ibẹ̀ yẹn tó báyìí tó wọ́n fi gbìyànjú kí n má parí ẹ̀ nù mo ṣàparí ẹ̀ nígbà tí mo parí ẹ̀ mo travel mo padà sí South Africa pé kí n lọ ṣọdé kó dẹ̀ December kí n dé kí n tó padà dé Zaria ti fi flat ní rent gbogbo ẹrù tó wà ń bẹ oko wọ́n máa ń sọ pé àwọn jẹ́ terrorists the whole world say no to terrorists the whole world I believe rep House of Rep Senate even the Lagos State governor everybody the president say no to terrorists if anybody go lie on people taking people by force they are terrorists tó bá fẹ́ ṣe terrorist kan lọ́nu gbó kọ́ lọ́ máa wá góòlù kọ́ lọ́ máa wá kìíní kò ń ṣe lórí èèyàn sí gbádẹ́lì kẹ́ máa wà ládùúgbò kẹ́ máa terrorize èèyàn káàkiri bá ń kọ́ ẹ̀ lọ́fúlì. 2 plot of land mo ń sọ ń gbà yẹn ìgbà tí mo ṣe bíbà wọ́n ń gbà nǹkan mi wọ́n ń gbà nǹkan mi wọ́n ń gbà nǹkan mi tí bá ṣe lẹ́yìn wọ́n gbà lọ́wọ́ mi tí bá ṣe lẹ́yìn wọ́n gbà lọ́wọ́ mi èyí náà wà lè rí gbà wọ́n ní kí wọ́n máa bàjẹ́ ayé yín máa bàjẹ́ this time around. ìwé ilẹ̀ méjì tó ṣì wà ń bíbà mo ṣe photocopy ìwé wọ̀nyẹn ni mo kó méjì sí Canada mo kó méjì sí bí mo kó méjì mo pín káàkiri ni ó ṣì wà ń bí odidi K1 K-Dog 2 plot of land lòun náà gbà màláìka máa gba tiẹ̀ wọ́n máa láwọn celebrate all ladies celebrate Nigeria majority 70% of them yàtọ̀ sáwọn àgbàlagbà tó bá respect ara wọn yẹn they are thieves àwọn ló sọ Nàìjíríà di fine wọ́n sọ fún wọn wọ́n ṣe ń ṣògùn owó gbogbo ọmọ Nàìjíríà di ẹni tó ṣògùn owó tán àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n máa ń ṣe fíìmù fún wa wọ́n ṣe ń ṣògùn owó wọ́n ṣe ń gbẹ̀yàn pa olè burúkú olè ni wọ́n anybody má pawọ́ pọ̀ lórí mi ṣe wà mí wọn mi ṣe dẹrù lé lórí mi ṣe dẹrù lé lórí mi ṣe matrix mi ṣe matrix mo ti dọ́dọ̀ àwọn ìlọ mi nígbà tí mo wà nígbà tí mo dé yìí mo ti ní pé nígbà tí bàbá ọmọ mi tó ti kú mi ò tí rí wọn mo ti débẹ̀ nígbà tí mo débẹ̀ yìí wọ́n ti fẹ́ máa ṣe bí wọ́n ti fẹ́ máa ṣe yàmàyàmà mo pa wọ́n tì níbi àjọ tó gbó kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣe fún mi bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹnìmọ̀ tó bá bá mi jà ni mo fẹ́ bá jà pásítọ̀ tó bá bá mi jà má bá fa wèrè bẹ́ẹ̀ ni ẹ má gbójú pamọ́ ẹ má bí àwọn olórí burúkú èèyàn sí mi ẹ wá fúnra ara yín gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ kú lọ́mọdé ẹ kàn gbáṣẹ́ ìwèrè lórí mi ìjọ sákọ̀ kú lọ́mọdé ni torí mi mọ béèyàn ṣe máa jà wọ́n lólè tó tún máa pa tó tún máa lépa ẹ̀mí ẹ̀. Anybody wá ti ra nǹkan lọ́wọ́ mi I'll pay you. mi ìjẹyàn lówó mi ìjẹyàn rẹ́dì láti jẹyàn lówó tẹ́lá pé ó ti tán fún o ẹbí kan ló ti rówó kó tiẹ̀ rí ìwọ tiẹ̀ mú yẹn wá kó yọ ọ̀nà tẹ́mi bá gbà rówó yẹn ìwọ tiẹ̀ lọ wá ọ̀nà yẹn kó tiẹ̀ fi rówó tiẹ̀ báyìí ní sí lọ tiẹ̀ wá kó lọ fi so wọ́n fẹ́ ṣe yẹn sódà má lè máa fi pé kìnnìkan ìwọ kan tiẹ̀ wá bí mo ṣe rí owó yẹn kó kàn wá. èmi ajá tí eyín tájá fi ń bọ̀ mọ̀ ìṣe ló fi ń gé jẹ you kò láyọ̀ ọmọ yìí ayé ò ní dá ìwọ tó sọ pé tó bọ́lá rẹ̀ gangan yẹn ikú máa pa ẹ́ dànù ò ní jèrè láyé olórí burúkú ẹ̀ ó mú gbogbo ilé ò dàrú ni all this work sit right ṣokò aṣọ yẹn sílẹ̀gbẹ̀ẹ́ oh my God.
ló yọ gbogbo kámẹ́rà tóun ló ní kámẹ́rà gbogbo wáyà fẹ̀sì yẹn ọmọ gbogbo wáyà fẹ̀sì tó bàjẹ́ ẹ gbogbo wáyà fẹ̀sì yẹn mọ̀ ṣe já ògbó gbogbo yín ọlọ́run ti máa já òkú mi yín gbogbo tó dá láyé yín ìwọ́n tó sọ pé òsì ní dára sí i gbogbo ilẹ̀ máa ní ìṣòro ilẹ̀ máa ní àìsàn tí ó gbó tẹ́ bá fẹ́ lọ ṣe operation bẹ́ẹ̀ máa kú síbẹ̀ ní gé rẹ̀ ní wálé lẹ́kẹ̀kẹ́ má dé yẹn ní dé. wọ́n bá gbolé jẹ́ àtúnṣe pa fẹ́ ṣe wọ́n máa tún sọ ẹ ní sóríire àtún ní kó má ṣe. ok wọ́n ti yọ lẹ̀kùn mẹ́yẹn sọ bó ṣe fi lẹ̀kùn yẹn lẹ̀ tó sọ pé gbogbo kọ́kọ́rọ́ ti kán ó yọ gbogbo lẹ̀kùn yẹn kúrò ní ó ní gbogbo kọ́kọ́rọ́ kán sínú ẹ̀ ó mú gbogbo kọ́kọ́rọ́ kó lọ ṣé a máa ń fi sílẹ̀ bó di lórúkọ sọ pé kán wá táyé nídìí tá bá wá síbẹ̀ kán ní kán wá wílé wa ẹ̀ ní ṣoríire olórí burúkú. lò sí ó kó fake money ó kó yẹn sí kinní ó fake money tó kó yẹn ṣé kò ní máa ná a máa fi sáré owó máa ná náà ẹ ní mọ̀ pé òun ló ná so kó jẹ́ pé mo mọ̀ pé àkànmọ́sìn kọ́ lọ bẹ àwọn kinní kọ́ ní kó wá ṣàṣìlẹ̀ wa wọ́n wá ní owó tá à ná láti jọ yìí fake ní ọbọ̀lá ti rí they are just looking for a way to put me into trouble. gbogbo ọmọ kéékèèké máa kúnnú compound yìí àti pé ẹni tí kò níyàwó ńlé ọmọ wẹ́wẹ̀wẹ́ ó mọ̀ lẹ́sà àwọn ọmọ tó bá wá sọ̀rọ̀ wọn máa sọ pé they are Igbo. What is my business with that? I don't do tribalism. Anybody tó bá jẹ́ Igbo ló support me, I support you. Tó bá jẹ́ Yorùbá ni I support you. Tó bá jẹ́ Hausa ni mo dìbò fún torí jọ́ tí mo fẹ́ kúrò níbà ẹ̀rọ àwọn Hausa tó wá rajà nínú ilé mi màmá ń gbà yẹn gbogbo àwọn MC ni mo sọ pé kó fún mi ní owó tó jẹ mí gbà yẹn tó lòwò fún mi bókè ẹ yá mi o àbí kẹ́tì ẹ̀ fún mi kẹ́tì ẹ̀ rásìkẹ́ ó ní ó sí o ó gba àkáńtì ní kíkẹ́ send account number mi mo send account number sí ó pín káàkiri ni pé kò sówó lọ́wọ́ tó Bọ́lá mọ́ you meet them owó wà lọ́wọ́ ẹ̀ wọ́n gbowó ẹ̀ tán wọ́n máa fojú ẹ̀ gbolẹ̀ wọ́n máa ṣe terrorism tó bá tẹ̀ jẹ́ pé wọ́n ní godfather àbẹ́ àwọn èèyàn láìkì wọn ṣé ènìyàn sọ pé kọ́ máa bá yé èèyàn jẹ́ ni àbí tó yẹ pé ẹni tó láìkì wọn yẹn tó build wọn tó bá bá yé tí wọ́n jẹ́ sáwọn máa dókè tí àwọn gọ́ọ̀mẹ̀ntì tó ló lò fún wọn gan tó bá bá yé tàwọn jẹ́ sáwọn máa dókè ṣé n fi máa lówó ṣe sáré àmàrí jẹ àwọn olórí burúkú. wọ́n fún mi lọ́wọ́ Haúsá ló wá rajà lọ́wọ́ mi níjọ́ yẹn nǹkan mi abẹ́ ìgbìngbà tán kó jáde mi èdè ó dẹ̀ lè fi tọrẹ mo kó fún yín bẹ́ẹ̀ mo kó gbogbo nǹkan tọrẹ àbí bẹ́ẹ̀ kọ́ mo fọ́fìtì gbogbo nulẹ̀ ní owó tó yẹ pé millions ni mo fi sẹ̀tẹ̀ mo wá wọ́n á tún ṣoko wọ́n á tún jókòó tiẹ̀ wọ́n á lò ní dìde sẹ̀ kí ni mo ṣe fún yín kí ni mo ṣe fún yín gbogbo àwọn olórí burúkú tó máa ń sọ wọ́pọ̀ lórí èèyàn yìí kán béèrè lọ́wọ́ wa kán sọ fún wa oore tí wọ́n ṣe fún wọn kán sọ fún wa oyè báwo tí sáré àṣe oore tó ṣe wọn kì í ṣoore fún yàn àbí kán tún lò yìí kán tún pa yín dà kán fi ṣe ń ṣètùtù ayé they don't do anything for you. wọ́n wá ní àtàngọ̀dù wà mí kan who is àtàngọ̀dù eléyìí kan tó sọ̀rọ̀ àtàngọ̀dù fún mi tó wá níbi lọ́dà tó bá kí mi kí ní dá lóhùn ta ló fẹ́ máa bá ṣe gbogbo òsì yẹn tí ó ń ṣàǹtí ẹ̀ yẹ ẹgbẹ́ mọ̀yẹ ọmọ tó bí iṣẹ́ ẹ̀ kí fún ẹ lówó kó gẹ́ra kó fọ́kọ̀ àwọn èèyàn tó ń wà professional wọ́n ń san 70,000 fáwọn tó ń ṣe láláwúsá tó ń ṣiṣẹ́ tó kàwé tó mọ gbogbo nǹkan wọ́n dẹ̀ tún fi respect sí fọ́gà wọn níbi iṣẹ́ wọ́n á máa gbowó wọ́n á kọ̀ sí ẹnìkan báyìí kó gùn gbálẹ̀ lásán wọ́n á máa gbọ́ 55 tó bá yẹ lé báyìí ó kàn fẹ́ kárì wọ́n á máa gbọ́ 20 wọ́n á máa gbọ́ nǹkan tó yẹ kó san 2,000 wọ́n á máa gbọ́ pé 20,000 ní o 20,000 ní o torí pé ẹnìkan jókòó sí ìkan fẹ́ máa collect owó lórí mi wàá gbowó mi wà ní kán máa dá owó bí Ṣọlá ọmọ mi bó wá jẹ́ pé ó ní kán gbé owó kán máa gbọ́ owó kán fún un bí mọ́ mi bá ní kán gbowó kán fún un kò ní jẹ kò ní inú máa run wọ́n. calculus of àwọn ṣe mọ́ mi nì tó bá gbowó mi by force wọ́n fún ẹnikẹ́ni ẹnìyàn ọmọ òní pé sọ́wọ́ ẹ̀ tó ń gbà tó ní pé owó yìí o 2,000 ló yẹ kó ṣiṣẹ́ yẹn bọ̀ tó ó yá gbúdọ̀ san 20,000 ni tó wá gba owó yẹn ayé ò ní settle àdàbí tó yẹ pé mo ń ṣe bẹ́ẹ̀ fún yàn àdàbí tó yẹ pé mo máa ń sọ pé ẹ bá mi ba ayé ẹnìkan jẹ́ o kí n bá lè fi mé àdàbí tí máa ń ṣe bẹ́ẹ̀. yes ma ẹ ra ma
Ó yá mo ń gbọ́ tiẹ̀ kí ní tó la fẹ́ ṣe òkè ó ti wà lórí fóònù. Wọ́n ti ṣèyẹn tó ń sìn wọ́n ní wọ́n fẹ́ block o wọ́n fẹ́ block. Bí o mú kẹ́ra. Okay, ṣé ẹjọ́ wà ní àwọn méjì tó wà kí ni iṣẹ́ tí wọ́n bá yìí. Okay, ó yá kí ni wọ́n sọ. Okay, láti ẹ̀kọ́ ẹ̀ sí ìlú kọ̀ọ̀kan ẹ lọ wò. Gbà tí mo bí sí yẹn gan ló yẹ kẹ́ lọ wò. Gbà tí ìjẹ́ ni mo bá sọ̀rọ̀ ẹ lọ wò nà ẹ lọ wò. Ṣé bẹ́ẹ̀ tó pẹ́ ní yóò ti fẹ́ ní fún àyẹ̀ náà tó bá ti sọ̀rọ̀ ó ti tán. Ṣèbí Jamiu iṣẹ́ pẹ̀lú mọ́mí ẹ̀ lọ́wọ́. Ẹnìkan olórí burúkú kan máa lóhun àtàngọ̀dù mẹ́ àbíkú fẹ́ pa àtàngọ̀dù ìṣòwò àbíkú fẹ́ pa dànù. Olóṣèlú òyìnbó ni ọmọ táàtù ọmọ gáràjì kan lára ọmọ Cesarea rẹ̀ tó jẹ́ pé ní bíbá yín báyìí ó ti gbé ló ti ṣòṣì bíbá yín kí ló kàn mí pẹ̀lú wọn irú òun yẹn ló ti ń dé bíbá ló ti sọ pé níbẹ̀ yẹn àtàngọ̀dù kan wà ń bẹ̀ lẹ́nu bọ́sọ̀ kí ló kàn mí pẹ̀lú ẹ̀ ó gbé mọ́tò wá ó ní èlò mọ́tò òṣìwò ló gbé mọ́tò tó ń ta $1,000 àbóyá wèrè ni. $90 àbí $50 mélòó náà ni. Mélòó ni. lọ́bìnrin $90 dúró jẹ́ kí wọ́n fòrò mi wá wọ́n fún mi ní lọ́bìnrin wá wọ́n fún mi ní quotation kan $90 ṣe tán. ìyẹn ló máa sọ pé wọ́n ta lé ni wọ́n máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún mi gbogbo nǹkan tí bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa sọ lórí social media anybody tí ń bá ṣe nǹkan pẹ̀lú mi tí ẹ bá sọ lórí media ẹni ẹ̀ máa cancel ayé ẹ̀. I am telling you I'm not useless no I'm not useless like some people and I can never be useless it's not a joke. ṣé tí àwọn olè celebrate sọ pé àwọn celebrate tí wọ́n bá jẹ́ wọn bá useless láyé ṣé wọ́n máa jalè ṣé tí ó bá pẹ̀rẹ̀ léyàn pàtàkì láwùjọ tí ò fẹ́ kó máa gbójú jẹ́ tí ó máa lọ para ìjẹ́ ní tí ó máa ṣe gbogbo nǹkan tó ń ṣe tó bá ti kọjá yìí ẹ tí ò ṣe tí ń bá ti rajà lọ́wọ́ ní tí mi ò san tí mi ò rẹ̀ fẹ́ san ẹ gbójú mi jẹ́ ìyẹn mi pé ẹ bú mi dáadáa tẹ́rùlì àgbàdùnlé tí bá dẹ̀ ti jí yín nìkan ẹ bú mi tẹ́rùlì àgbàdùnlé bọ̀ kẹ́yìn kan jí kó máa dí mi lọ́wọ́ irọ́ ni wọ́n pa kò ní dáa fún àtàǹgọ̀dù àbí àtàǹgọ̀dù ìṣèré ikú burúkú ló máa pa àtàǹgọ̀dù. Àtàǹgọ̀dù is a terrorist. Àtàǹgọ̀dù tó bá bire kó wá síbẹ̀ bá máa gbé kámẹ́rà sójú ẹ̀ Àtàǹgọ̀dù is a terrorist. Nínú ilé ẹ̀ mẹ́yẹ kọ̀ǹga tó wà ń bẹ̀ ọmọ tó ti kó síbẹ̀ tó mẹ́ta ọmọ tí wọ́n ti kọ̀ǹga ni ṣé rọ́ọ̀nì àbóòtọ́ abóyá wèrè ni àwọn olórí burúkú tó máa ń bẹ̀rẹ̀ ṣe ètùtù yẹn wọ́n máa pàtẹ́wọ́ fún wọn eléyìí náà máa sọ pé wọ́n mẹ́ra Àtàǹgọ̀dù òṣìṣẹ́ ṣe títí táyé yín ò yàtọ̀ sí ti ayé àti tí ò yàtọ̀ tí ò da àwọn yẹn ń pa wọ́n máa bẹ̀yìn níṣẹ́ burúkú ẹ̀ máa ṣe wọ́n fẹ́ báyé wọn jẹ́ nìyẹn tó bá dẹ̀ fẹ́ káyé ẹ̀ bàjẹ́ má bẹ́ẹ̀ dá sí i. What is it? Mo yà yín dúpọ̀ sọ́ndé kí nìkan náà your effort. Gbogbo lẹ̀kùn tó lò nínú ilé gbogbo ẹ̀ pátápátá ló bàjẹ́ yẹn mo sọ pé mo fẹ́ ṣe wọ́n nígbà tó máa jáde kó nínú ilé ṣé mo pé nínú ilé yẹn ṣe tó yẹn the door is not locked kò sí mọ́
gbogbo kọ́kọ́rọ́ nulé àti tẹnu ọ̀nà ẹ̀ náà ó ní wọn ò fún un kọ́kọ́rọ́ pé kọ́kọ́rọ́ yẹn kọ́ mọ́ pé ìyá tó ń gbé bí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò gbé bí ó kàn wá ní nígbà tó ń sọ pé nǹkan kan bàjẹ́ ńbẹ̀ kó lọ bá wọn túnṣe ẹni tá a sanwó fún kó lọ túnṣe ńgbà yẹn wọ́n dẹ̀ débi wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe yánmayàmá ó jáde lọ wọ́n kó kọ́kọ́rọ́ fún ẹ àtẹniyẹn náà tí ó fẹ́ kí n pè yẹ tí wọ́n sọ pé ẹ jọ o kọ́kọ́rọ́ ṣe kó kọ́kọ́rọ́ fẹ́ nìyẹn mi ò bẹ́ anybody mọ́ àti òun mo ti kọ̀ndẹ́ẹ̀mù wọn pọ́n ṣe wà yẹn wọ́n ti kọ̀ndẹ́ẹ̀mù wọn lẹ kọ́kọ́rọ́ ni wọ́n fẹ́ kí n máa lọ pèèyàn wá kó dẹ̀ máa bá mi ṣe yán kó máa ṣe yánmayàmá ń bìbà yìí pẹ̀lú mi tani. ọ̀rọ̀ pé tọ́ngẹ̀d. mo ń bọ̀ náà mo ń bọ̀. ta lélẹ̀. yes. Ikotu roundabout coming to take Okada going to Igodo road that is Balogun bus stop. Balogun bus stop. Carry one thing. Balogun bus stop. When you get to Balogun bus stop, Akitola Ige, get to Balogun bus stop and then call. It's not far to Balogun bus stop. Okay? But tí mo sọ pé tí wọ́n bá 300 wá tí mo sọ millions fún ẹ tó wẹ̀ kú 300 tó náà máa bá mi fix kìíní ẹ̀ wá ní kí n sọ owó tọ́kẹ́ nìyẹn tó wá ó wá fi owó sí nǹkan tájọ sọ̀rọ̀ ní 20,000 tó sọ pé 15 fi tẹ́mi sọ pé 15 ó wá ṣe tán wá háì owó sí ó wá ní kémi sọ owó tó bá pẹ́ mi ò sanwó mo sanwó lẹ́ẹ̀kan wọn ò ní jẹ́ kí bọ̀bọ̀ yẹn wá bọ̀bọ̀ yẹn ti bọ́ sọ́nà sí kí owó tí wọ́n ó sì ṣẹ́kù àwọn ọmọ kan bowó olówó jẹ́ bọ̀ owó tí wọ́n àbí owó tí wọ́n yẹn ó lè ṣe dáadáa fún wọn ó jẹ́ ìkọ̀kọ̀ bàbàrà fún wọn olóògùn ó já gbogbo nẹ́ẹ̀tì nílé wọ́n bàjẹ́ wọ́n ní wọ́n máa dì sí gọ̀ ẹ̀ èmi kò máa dì èmi tí mo dákẹ́ tí mi ò sọ nǹkan kan èyí tí mo rọra ṣépè lẹ́jáde sí wọn mú àdúrà tí mo ti gbà mo gba àdúrà lóru ọ̀gànjọ́ fọ ọdún kan àti àbọ̀ nínú ilé yìí màmá mi ò kì í sùn kò sí nǹkan tí wọ́n sọ wọ́n ní bóyá mo ṣe ọlọ́run ìyá máa sọ fún yín ọlọ́run sọ fún mi gbà ó ní wọ́n máa gbógun ti èmi àtọmọ mi tí bá ń gbàdúrà ìyá máa sọ ń gbà yìí á máa kọlẹ̀kùn á máa ní èmi kọ́ kò síbi tí òfẹ́jọ́ mi sùn pé èmi kọ́ mo máa ń ṣépè mo ní ṣẹ̀yẹ̀ gbogbo nǹkan tó wà ń bíbá yìí ló máa yọ kúrò wá ló máa ṣe rán. mo béèrè pé ṣé mo lè lo ládàá bẹ́ẹ̀ pé ṣé mo lè gbé sínú bá ní kẹ́lọ́ ọ̀tá bọ́ọ̀lì ok a lè stretch láti wo ó tí ì rí dáadáa. ó ti rí wọ́n gbé lọ wọ́n sì gbé lọ wọ́n máa ará mi láti gbé dáadáa sí inú kọ́ńpáàlì bẹ̀rẹ̀. wọ́n máa gbàdá. wọ́n ti bá sọjọ́ sọ̀rọ̀. bá ti bá sọjọ́ sọ̀rọ̀ ṣèbí lẹ́dà láti gbé sọ̀rọ̀. kí ló dé tó máa gbé lẹ́dà láti ókè. lẹ́dà yìí bá ní kẹ́tọ́ sábórì kẹ́tọ́ sábórì náà máa ṣe gbé sọ̀rọ̀ fún ọ nínú ẹ̀ bá fi sábórì náà máa tó padà ó fún sọ̀rọ̀ fún ọ ìjọba lẹ́dà ṣe. Okay. Ṣé wọ́n fi ṣàbódì ṣe kiri ìjà? Wọ́n fi ìgbà tí ò ṣe pé wọ́n fẹ́ rẹ́ lé. Gbogbo ti bíṣọ́ọ̀bù náà ẹ wo gbogbo ẹ̀ náà lọ yẹ bó ṣe bàjẹ́ gbogbo ẹ̀ tó ti bàjẹ́ gbogbo ìta wọ́n bá gbọ́ ẹ̀ jẹ́ wọ́n wá ní ó wá ń bẹ̀ mí fún next month kọ́ tó bá ti di next bá ti fún ẹ next tó ti di èdè tó di oṣù tó July tó kúrò mẹ́ẹ̀ ní bá ṣe yúrù fi tí bá ṣe ti kó pè mí lọ́mọ àlè èmi kan tó ń sọ pé kán ṣèkà fún mi nílùú òyìnbó wọ́n máa tún ṣèkà fún mi nílùú òyìnbó wọ́n tún máa ṣèkà fún mi bì ó jáde lọ ó mú gbogbo kọ́kọ́rọ́ bàjẹ́ ó fọ́ gbogbo ẹ̀ dànù. Let me go upstairs and show them let me go upstairs be careful I'm coming. Okay lọ mélòó náà ní okay ó yẹ 4,000 ó yà nà ní kàn kó wá gbowó fún àbí kàn send account number kan àbí kò gbowó fún wọn bẹ́ẹ̀ ẹ lọ kó wá sẹ́ẹ̀. What do you want? Lọ́kọ̀ wá. Gbogbo
ilẹ̀kùn tó wà ń bí báyìí pátápátá ló ti báyìí bọ́ sínú ilé yẹn àbọ̀ á bá ní gbogbo ẹ̀. owó òṣèlú wọn lọ kó kiri yẹn wá ní kó lọ kó búlọ̀kù wá nàbí ló ń gbó ṣe. èyí tó dúró yẹn kí ló ń ṣe kó lọ bá wọn kó búlọ̀kù wá tí ò bá ti bá wọn lọ kó búlọ̀kù wá kó lọ ṣe lé níta tí ò bá dẹ̀ lè help anybody. No, àwọn ọmọ orí láti wò sí ìdìbẹ̀ ló máa wọlé ló máa wọlé sí ẹsẹ̀. ẹ wo bíbà bó ṣe fọ́ bíbà ṣẹ́rí ó fọ́ gbogbo pop yẹn olórí burúkú òkú tí òun yẹn tó ń dàgbọ̀. bíbà mo ti lu gbogbo ìgbà wá báyìí ó yọ. náà ṣé o ti ṣe gbogbo lórí yàrá ni. mo ti ṣe ìgbàgbọ́ délé. bíbà yìí kò ti ṣe bí. àtẹ́lẹ̀ mo ti ṣe lọ́wọ́ yìí mo ti ṣe yẹn máa ṣe ìgbà tán náà. tó wà nínú ẹ̀. ilé tó ń gbé òbí kọ́ bọ́ ẹ̀ sí pọ̀ gbogbo olórí burúkú aláìsí bóyá èmi mo fún ẹ ní kidney problem olóṣù. wọ́n bá kàn bàjẹ́ ó di ìfàlù ẹni máa kú máa kú pa ẹ máa parẹ́ kó gbogbo. wọ́n ti kò lè wọ́n wá gbó fún ara wọn wá ṣe wọ́n ṣe wọ́n rẹ̀ tó ti lọ kó kíní ẹ̀ wá ní ìdí ẹ̀ mọ́ gbogbo nǹkan tí mi gbọ́dọ̀ náà ń kílì nìkan mi tí rí they said they cannot bring it. Who is this? 4,000. They cannot give us the 4 without paying money. Mama. Yes? We did for the
You dey for the street? Yes. Akitola again. Yeah, we there for the street now. One brown house like that. Yeah, brown. Yes, come in. One brown. Eléyìí náà. Ó ti tún jáde lọ. Kí ló lọ ṣe? Ó lóun fẹ́ gba 5,000 fún àmì 4,000 fún tó lọ fún ọ́. Wọ́n ní kó fáwọn pé táwọn bá fún ìdájọ́ wọ́n á ní káwọn gba káńtì nọ́mbà wọn wá káwọn dẹ̀ kó tẹ̀lé wọn lẹ̀. Anyhow. Okay, now you are the cost. Yes. Yeah, where they never fix it though. They are just, they have to fix everything before Fix the door first. they are just putting it. They will fix the door first. They have to plaster it. They will fix the door, plaster. Okay, maybe. Okay, bóyá kẹ́ kọ́kọ́ plaster ẹ̀ kọ́kọ́ máa program sí ìtàn máa plaster. Okay. Okay, ṣe máa ṣọ́ọ̀kì ẹ̀ ń sìn tó bọ́ bá ṣe ń ṣe lọ tẹ̀sí ẹ̀kọ́ tán òun á máa ṣe lọ. Okay, yẹ̀pẹ̀ yẹn ń kọ́ báyìí. Ṣé ó ti tọ́nà? Fún ẹni yẹn ní òye lónìí. Hello, baba. Ṣé wọ́n Wọ́n gbé kíní lẹ̀. Ṣé a sọ pé kó ń gbélẹ̀ ìdíbò lọ́pọ̀lọpọ̀ kọ́ lọ gbà káńtì nọ́mbà wa? Náírà tí mo gbà nísìnyí náà lọ́dọ̀ POS yẹn ní oṣù fún ní 4,000 jọ. Don't pay it from your account. Yeah, say go back. Money am never. Yeah, wait now. You are here already. So when you finish now, we will give you. Where are the doors? Let's see the ones that start. The door. Okay, now this one. This is yes. This is the woman. One. I think this is one. Two. They already hang with you. So, and this is the smart something. You have scissors to cut it. Uncut? What did you say? Let's start with this one. Oh yeah, start. Oh yeah, do your own. Do your own now. At times they program it even before they hang it now. At times they used to hang it, they used to program it. I mean, they used to install it before they hang it. Okay, they used to put the... Yes, before they even hang it. Because they say I should come to the market so that we can do it. So for the stop, what is on? Tó bá dẹ̀ rí POS yẹn tó bá ìlówó kú ní kó wá ká fún. Okay. Okay. Okay, kí fún ẹ ní 5 minutes. Kó lọ bèrè, okay. Okay, wàá bèrè iye tó ti mọ iye mítà tó máa lò. Ó dẹ̀, okay, wàá okay. No problem. I'll be waiting for you. They are wicked ni ẹnìkan ní Nigeria for sure. They are just wicked. People are just wicked. Ibi dollar now. Aṣọ ẹ kéré lórí ẹ̀ lágbá àjẹjì mi lọ wo mo lọ fún Mi ò tí ì rí gbogbo nǹkan tó ń ṣe gan. ẹjẹ bá ti yẹ yín náà máa wò ẹ máa wẹ kí ṣe tọ ọmọ òbí sọpẹ kọ́kọ́ ṣòkè yẹn kí ṣe sàlẹ̀ tí bá ti ṣe sàlẹ̀ lọ kẹgùn kejì tó ṣe sàlẹ̀ tẹ́lẹ̀ nǹkan tó ṣe síbi tọ́lẹ̀tì yẹn àti ibi tó ti wẹ̀
wọ́n dọ̀tí gan wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ very raw. Mo rí ní ìjẹta tí mo wà náà mi ò kàn fẹ́ ṣe fídíò sí ni torí nǹkan tó fẹ́ náà ní nǹkan tó ń bẹ̀ kó ṣe náà ló ṣe yẹn so that wọ́n lè máa sọ pé ara ta gbọ́kàn òun náà yẹn ó bà gbogbo lẹ̀kùn jẹ́ so wọ́n lè ó já gbogbo wire fence ó yọ gbogbo kámẹ́rà tó wà nílé òun olórí burúkú láàbòrò bá ń tún gbogbo onípo ó yá lọ ṣe nǹkan tó fẹ́ ṣe tó o bá tiẹ̀ parí ẹ̀ lónìí wá parí ẹ̀ lọ́jọ́ mi lọ wá ṣe lórí burúkú èèyàn ò ní ṣẹ̀wọ̀n torí pé ò ṣe manipulate wọn ò ṣe rán níṣẹ́ burúkú fún wọn wọ́n máa gbógun tì ẹ́ àwọn olóòkú. ipe bí ọ̀n tí ẹ̀ máa rojọ́ kiri yẹn ní òtí ẹ̀ kọ́kọ́ fẹ́yàn nínú kọ́fàdà wọn ṣebí tẹ́lẹ̀ èmi àtẹni tó bá bá mi jíjà tó ọmọ mi ló máa ń wà mí lọ I don't want people because they be talking about it tí èèyàn bá dẹ̀ súnmọ́ ẹ kò lè ráyè gbàgbọ́dọ̀ fún ẹ tó èèyàn bá súnmọ́ ẹ wọn ò ní dẹ̀ ẹ́ láàmú àbí ẹ̀wọ̀n mi látàárọ̀ nǹkan ẹgbọ́ kó dá anybody láàmú ẹgbọ́ kó dà mí láàmú àwọn ọmọ òṣì ló máa ń da ìyá oníyà láàmú Jesus if woman no glass now it's not glass. tó bá jẹ́ òun ló ní ilé yẹn tó kọ́ ilé ṣé ó máa ṣe bẹ́ẹ̀ fún ilé yẹn wọ́n ṣe já gbogbo wáyà àwọn tó bá sọ pé àwọn ọmọ burúkú wà ládùúgbò èmi gan ìyá rere fáwọn ọmọ rere ìyá burúkú fáwọn ọmọ burúkú ó já gbogbo ẹ̀ ní deliberately ipa gbogbo ẹ̀ jẹ́ èyí tó wà níwájú ìta yẹn nígbà tó wá ń bẹ̀bẹ̀ ń sìn pé kí n fún un too much to call ní òfẹ́ anybody lára mi ni kì í ṣe ìgbéraga I don't just want them tó bá ti jẹ́ tó fún mi lówó tó dẹ̀ ń ṣe business person mi I don't want them in my surrounding. Careful. Just stop now. Tinye stove ya or wood. Chota wood. Yeah. Gbogbo ilé tó wà ládùúgbò bó ṣe ṣe dáadáa ń gbogbo wáyà tí wọ́n ṣe yàmàyàmà wọ́n wá sílé mi ní pọ́pùlì. The wire fence, do you do it? Do you program wire fence? Which wire? This fence wire. No. I'll be back then. Are you sure?
ẹ dúró gbogbo kọ́kọ́rọ́ tó wà lẹ́nu ẹ̀ ń kọ́ yes you need your own key right you need your own key okay ẹ fún mi gbogbo kọ́kọ́rọ́ yẹn ẹ yọ gbogbo kọ́kọ́rọ́ fún mi àti tibẹ̀ yẹn ẹ nídìí kọ́kọ́rọ́ náà ẹ mélòó ni márùn ló wà mí. 6 lélẹ̀ eléyìí 6 ní pé. ṣé o dá 9? 9 náà pè fún wọn 9. fraud náà. sí ibù gan jẹ́ ìwò dóná. fóònù mi dà jẹ́ kí àwọn tó fún mi bíìlì sáìtì yẹn sáìtì tí mo fẹ́ ṣe yẹn bíìlì yẹn tó fún mi lẹ́bi 77 so 77 mélòó lélẹ̀ how many pieces the key is how many. ara nǹkan tí wọn fi lè kó símẹ́ǹtì blọọkù fún wọn nìyẹn wọn ti dé sí wọn ní 9 náà fẹ́ lò wọn ti lọ kó 6 wá ó ti gbowó lórí ẹ̀ àwọn ọmọ yẹn wọn jẹ́ kí wọ́n lè súnmọ́ mi ọmọ tó bá ti ń wà tí ò wà fẹ́fù yẹn I cannot they cannot get close to me. ó lè ní wọ́n fẹ́ yà yẹn wọ́n lè ṣẹ́ẹ̀tì èèyàn ọ̀bọ̀n ṣe jókòó báyìí wọ́n ní máa wọ̀ ẹ́ báyìí kí wọ́n lè di lára ẹ̀ báyìí ní wọ́n máa wọ̀ àwọn ọmọ yẹn wọ́n ti máa ti bẹ̀rẹ̀ yóò lè láti 7 ó yẹ kó wà ẹ jẹ́ ká mú dání. ok ẹ máa mú tẹ bá ti jẹ tẹ máa fún ẹ má jò dé o. Yóò wà sí tẹ̀lé nù ẹ fún wa ẹmu wá ṣe bí àwa ń bí ẹ fún wa ní gbogbo kọ́kọ́rọ́. Yes thank you. ẹ bá wa yọ ti ẹnu ọ̀nà òun yẹn lọ wá ẹ lọ yọ wá. ayílé àti òun yẹn lọ yọ wá for security purpose ni àwọn ọmọ tó ń fi kọ́kọ́rọ́ sínú ọṣẹ kò sí nǹkan tó wọ́n ṣe ń bí kí security lè wà náà láti lọ change lẹ́gbẹ̀ẹ́. yẹn náà smart lock ni àbí. mélòó lè lo smart lock. I think 2 the one down to be the smart lock. This one and this one and this one. you do it one dry. I'm Thank you. I'm at 2 million, but I'm at 1 million. You mean let me check. Send your account number, sir. I'll check. I'm at 2 million. Ó pélé ìjọ bá mi yọ wà náà. Pásọ̀ kan náà wà níbi báyìí CAC àwọn wèrè kan báyìí ìkan náà pè mí jọ yìí ó ní kó jẹ́ kó fún mi tó kí kó ń gba ilé lọ́wọ́ mi ó ní kó fún mi ní owó kékeré kan kó ń gba ilé pásọ̀ kan náà sọ oríṣiríṣi la rí bí o mójú tán fi ń wò mí àìsípèsè ni wọ́n bẹ̀ wọ́n sí mi wọ́n ti bẹ̀ wọ́n sí mi àbí wọ́n ti bẹ̀ mí gan sí wọn ẹ ti gbọ́ ó ní kó fún mi lówó kékeré kó ń gba ilé ẹ ti gbọ́ ṣé bí ó wá jẹ́ kò sọ pé ilẹ̀ ẹ̀kùn tó wà lẹ́nu ọ̀nà kó fún mi lówó kékeré kó ń lọ yọ ṣé díẹ̀ ó ní kó fún mi lówó kékeré kó ń gba ilé lọ́wọ́ mi. Criminal, bunch of criminals. Bunch of criminals.
Tolú lọ gbà wá fún mi. Ẹ bá mi mú kọ́kọ́rọ́ náà wá náà. Àwọn ọmọ yẹn nísìnyí wọ́n ní kó lọ mú 7 wá, wọ́n lọ mú 6. Àmì wọ́n ní kó lọ mú 9 wá. Jẹ́ ǹtí ẹ̀mí já. Ẹ fún wa ń kọ́kọ́rọ́ yẹn sẹ́. Ẹ mú wá sí. If they are ready, are you ready? I mean, yẹ́ dín fìzẹ̀ ni. Ṣebí 7, I mean 9 block lẹ́sẹ̀ pẹ́pẹ́. Wọ́n ti dé o. Ó ti gbé dé. Ẹ bẹ̀rẹ̀ láti ẹ̀yìn lọ gbé fún wọn lẹ́yìn. Gbé wá gbé lọ sínú ilé. Jọ bèrè bí ní tí ẹ sí mẹ́tì ẹ̀ dé. Kí ló dé tí wọ́n lejú bẹ́ẹ̀ yẹn? Ṣé wọ́n pọ̀ sẹ́ ṣe ni? Tí ò bá tẹ́ ẹ lọ́rùn kò ń ṣiṣẹ́. Nigeria. Ikú ló máa pa wọ́n dànù. Bye for now.